عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Àwọn ọlọ́run níṣọ́ kúrò lọ́dọ̀ ìṣọ́ tọ́lọ́wọ́ bá ti bínú sí. Àwọn bẹ́ẹ̀ lórúkọ ọlọ́run bá jọ́kẹ́ ayé bá ṣàkẹ́ ọ̀run. الحمد لله رب العالمين رب الأولين والآخرين الذي رحب بنبيه محمد صلى الله عليه وسلم حين أسرى به ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى قائلا. Ọpẹ́ ni fọ́lọ́run bá gbogbo àgbáláyé. Ọba àkọ́kọ́ òsì tún ọba ìgbẹ̀yìn. Ọba tí ń ṣànábì rẹ̀ ní máa wo ọ̀rọ̀ nígbà tó mú ìrìn àjò òru láti mọ́ṣáláṣí àbẹ̀wò lọ sí mọ́ṣáláṣí tó fi ń ga jù. Lẹ́yìn tí ń sọ báyìí wípé Assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuhu. ìkẹ́ ọlọ́run àlàáfíà ọlọ́run àtàlùbáríkà rẹ̀ kó máa bá ìrìn ànábì. Wassalatu wassalam ala khairil anam wa misbahiz zalam wa hadimil asnam al-qa'il fi hadithihi sharif man kana yu'minu billahi wal yawmil akhir falyukrimu dayfahu. Àwọn atọrọ ìkẹ́ àti ìgẹ̀fẹ́ ni tí fi ń lóore jù lágbàáyé. Ìmọ́lẹ̀ nínú òkùnkùn ẹni tó pa gbogbo ẹbọ rẹ̀ lẹ́yìn tí sọ nínú ọ̀rọ̀ rẹ̀ abiyì báyìí wípé ẹni tó bá gba ọlọ́run gbọ́ tó sì tún gba ọjọ́ ìkẹyìn gbọ́ kó máa pọ́n àwọn àlejò rẹ̀ lé. Wa ala alihil abrar wa sabil akhyar wa tabi'ina lahum bi ihsanin ila yawmiddin amma ba'd. Ìkẹ́ náà kó lọ bá àwọn ará ilé rẹ̀ tí wọ́n jẹ́ ẹni ire àti àwọn sàábé rẹ̀ tí wọ́n jẹ́ ẹni ẹ̀ṣà àti àwọn tí wọ́n tẹ̀lé orípa rẹ̀ títí dọjọ́ lẹ́yìn wá gbà náà. يسرني جدا أيها الحضور الكرام أن أقوم أمامكم في هذا الوقت السعيد وفي هذا المقام المبارك مرحبا بالحضور قاطبة. Ó dùn mọ́ mi lọ́pọ̀lọpọ̀ tí mo wà ní ẹni tó dúró níwájú yín ní àsìkò oríire yìí àti àyà àlùbáríkà yìí wípé kí n máa ṣe yín máa wọlé máa rọra lápapọ̀. بعد أن تم علي اختيار هذه المدرسة المباركة تحت مظلة مديرها المحترم الشيخ المبجل الشجاع الموقر الذي لا يخاف في دعوته إلى الله لومة لائم الشيخ محمد مرتضى عيسى يحيى مغادي أوكيودو سر الأولياء أدام الله حياته ودولته خدمة للإسلام. Lẹ́yìn ìgbà tí ilé ẹ̀kọ́ àlùbáríkà yìí ṣàmìlẹ́ṣà lábẹ́ àkóso àwọn àfáà wa ẹni ọlọ́run ní kìnnìún èèyàn tí ò bẹ ẹnì kankan láti pèpè sí ojú ọ̀nà ọlọ́run Sheikh Muhammad Murtada Isa Yahya Magaji Òkèodò Sirul Awliya kọ́lọ́run bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn. وهذا الاختبار لا بعلمي ولا بما كسبت يدي بل فضل علي من الله تعالى والله أعلم حيث يجعل رسالته. Ìṣàlẹ́ṣà tí wọ́n ṣàmìlẹ́ṣà kì í ṣe nítorí mímọ̀ tí mo ní kò sì ń ṣe pé nítorí ìwà mi tó dáa eléyìí jẹ́ alákọ̀ọ́ látọ̀dọ̀ ọba àlékè ọlá torí òun ló máa ń ṣe ẹni tó bá wù lẹ́ṣà. أبدأ الترحيب من شيخنا الكبير وأبونا الوقور وقدوتنا القدير. Mo bẹ̀rẹ̀ kíkí mi látọ̀dọ̀ àgbàlagbà àfáà ni bàbá wa èèyàn pẹ̀lẹ́ orun wọn láti fi ń sáṣọ. الصوفي الجليل الواصل إلى مولاه العظيم فضيلة الشيخ عيسى يحيى مغادي أوكيودو حفظه الله ورعاه. أهلا وسهلا ومرحبا بكم يا أبانا الكريم إلى مدرستكم. Ẹni ọlọ́run aláṣàdé tọrọ papọ̀ mọ́ ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú mímọ́ bàbá wa tó dárúkọ wọn pẹ̀lú àpọ́nlé àti ìtẹríba bàbá wa ọlọ́lá wa Sheikh Isa Yahya Magaji Òkèodò kọ́lọ́run bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn ẹ máa wọlé ẹ máa rọra sí ilé ẹ̀kọ́ ẹ̀yin bàbá wa alápọ̀nlé. ثم أرحب بالواعظ الكبير الذي جاء إلينا من مدينة إيلاني مدينة العلم والدين. Lẹ́yìn náà wá kí oníwàásí wa àgbà láti ìlú Ìlọrin ìlú mímọ́ tí sì tún ṣe ìlú ẹ̀sìn. وهو الذي عرفه العقاصي والأداني بأسلوب المضحك في عرض الدعوة إلى المستمعين. Ẹni tí gbogbo ayé mà káàkiri
káàkiri níbi tó jìnnà àti ibi tó súnmọ́ tó ṣe wípé wọn kì í fi wáàsí wọn panilẹ́kún pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ni àwọn èèyàn fi ń gbọ́rọ̀ Ọlọ́run lẹ́nu wọn. ومن هو هذا الشيخ الجليل سوى فضيلة الشيخ محمد عثمان صنوشي على أدب مفسر الكبير لمدينة الإلاري أداب الله حياته لتنوير البلاد وإرشاد العباد. táwọn ẹni tó ń wí àwọn náà ni bàbá wa tí wọ́n jẹ́ mufasiru àgbà fún gbogbo ìlú Ìlọrin lápapọ̀. bàbá wa Usman صنوشي على أدب kọ́lọ́n bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn láti lè tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn pẹ́. أهلا بكم إلى مدرستنا وسهلا بكم إلى دارنا ومرحبا بكم إلى منزلنا ونسأل الله تعالى أن يعيدكم إلى مكانكم سالما غانما إنه ولي ذلك وهو على كل شيء قدير. a kí yín pé ẹ máa wọlé ẹ máa rọra sí ilé ẹ̀kọ́ wa a sì tún kí yín pé ẹ máa wọlé ẹ máa rọra sínú ilé wa ilé àlùbáríkà. àwa bẹ̀ Ọlọ́run ọba kó bá wa dá yín padà sí ilé láyé àtàlàáfíà torí òun ló ní kápá àti dá yín padà sílé. ثم أرحب بالحاضرين جميعا نساء رجالا ونساء جزاكم الله خيرا عنا وعن الإسلام. lẹ́yìn náà mo wá kí àwọn àlejò wa lọ́kùnrin lóbìnrin ẹ̀yin bàbá wa àti ẹ̀yin ìyá wa kọ́lọ́run bá wa ṣe yín kọ́lọ́run bá wa sọ yín lẹ́san olóore. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.